Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, àjíǹde àti ìyè. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìpamọ́ yín, fún oore ọ̀fẹ́ yín lórí ayé wa. Torí pé ẹ tún pa wá mọ́, ẹ tún ṣọ́ wa dọjọ́ òní. Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run ẹ gba ìyìn wa. Ọlọ́run ẹ ṣe lórí ayé wa lẹ́ẹ̀kan sí adá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ yín torí pé ẹ̀yin ni ògo àti ọlá yẹ fún ẹ̀mọ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run alágbára ẹlẹ́ṣẹ̀ ni wá, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ rẹ so èso ìyè nínú ayé wa lónìí. Ẹ̀mí mọ́ dáríjì wá. Ọlọ́run fàánú dáríjì wá. Oní bí wọ́n bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró. Ayérayé wá dáríjì wá. Ẹ̀mí mọ́ sọ nítorí pé dáríjì ń bẹ lọ́dọ̀ rẹ ká lè máa bẹ̀rù rẹ. Ọlọ́run dáríjì wá. Ayérayé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Jẹ́ kọ́rọ̀ yìí so èso ìyè nínú ayé wa. Ọ̀rọ̀ tá fẹ́ bára wa sọ lónìí, ayérayé òpè làwa tá fẹ́ sọ, òpè lẹ́ni tó fẹ́ gbọ́. Ẹ̀mí mọ́ wá fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀. Ọlọ́run fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀, fi ọ̀rọ̀ rẹ yé wa. Ògo ni forúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ni ṣàwárí ẹ̀bùn rẹ. Discover your gifts. Discover your gifts. Ṣàwárí ẹ̀bùn rẹ kí o sì ṣe àmúlò rẹ̀. Discover your gift and use it. So nǹkan tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ní òní nìyẹn. Tá bá lọ wo inú ìwé Pétérù, 1 Peter 4 verse 10 to 11. 1 Peter 4 verse 10 to 11. Ó sọ wípé bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín bí ìríjú rere ti onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. 11 yẹn sọ pé bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó máa ṣe bí agbára tí Ọlọ́run fi fún un, kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi, ẹni tí ògo àti ìjọba wà fún láéláé. Topic òní sọ wípé ká ṣàwárí ẹ̀bùn wa ká sì mú lò. Ìwé ibi tá dẹ̀ ká yìí, ẹsẹ̀ Bíbélì tá kà yìí, orí 10 tá kà yìí, ó ní bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ó máa ṣe ìpínfún rẹ̀ láàrin ara wa bí ìríjú rere ti oore ọ̀fẹ́ Ọlọ́run. Kí ni ẹ̀bùn tìrẹ? Ṣé o ti ṣàwárí ẹ̀bùn tìrẹ? Ṣé o ti ń lo ẹ̀bùn tìrẹ? Ó ní bí olúkúlùkù ènìyàn ṣe rí gbà. Èyí tó túmọ̀ sí pé kò ṣaláìsí ẹni tí Ọlọ́run ò fún ní ẹ̀bùn kan pàtó àfi tó bá ti ṣàwárí ẹ̀ lókun. Kò sí ẹni tí Ọlọ́run ò ṣaláì fi potential kan sínú ẹ̀ láti lò fún ògo Ọlọ́run. Àfi tí wò bá ti ṣàwárí potential tá fi sínú tiẹ̀ láti lò fún ògo Ọlọ́run yẹn lókun. Bí ẹsẹ̀ Bíbélì yẹn ṣe sọ fún wa nìyẹn. Tá bá lọ sí 1 Corinthians 12 verse 7 to 12. A máa wo nǹkan tí bẹ́ẹ̀ yẹn náà sọ fún wa nípa ẹ̀bùn wa. Corinthians 12 verse 7 to 12 yẹn. Ó sọ wípé ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti fi jèrè. Nítorí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí, àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣíṣe, àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀, àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, àti fún ẹlòmíràn onírúurú èdè, àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè kan. Ṣùgbọ́n gbogbo ìwọ̀nyí ẹ̀mí kan ṣoṣo náà ní í ṣe wọ́n. Ó pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù. Ó ní ó pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù Ọlọ́run. Ó pín fún olúkúlùkù bó ṣe mọ̀ wípé ipá wa àti agbára wa mọ láti gbé mọ́. Ọlọ́run ò ní fún ọ ní nǹkan tó rí wípé ipá rẹ̀, capacity rẹ̀ ò ní lè handle. Á fún ẹ ní nǹkan tí ó wà within capacity ẹ láti ṣe ni. Ó ní ó fún oníkálùkù ní oríṣiríṣi ẹ̀bùn. Ẹlòmíì ìsọtẹ́lẹ̀, ẹlòmíì ìgbaniníyànjú ni, ẹlòmíì ìwàásù, ìbánisọ̀rọ̀ Ọlọ́run, ẹlòmíì ẹ̀bùn ẹ̀mí yàtọ̀, ẹlòmíì ẹ̀bùn iṣẹ́ ìyanu, ẹlòmíì ẹ̀bùn agbára. Bó ṣe fi fún oníkálùkù lóríṣiríṣi ọ̀nà nìyẹn. Ṣùgbọ́n ìwọ ni kó wá ṣàwárí èyí tí Ọlọ́run fi fún ìwọ náà láti lò fún Ọlọ́run, nítorí wípé ohun tá a fi fún ọ tó jẹ́ ẹ̀bùn yẹn, potential tá a fi sínú rẹ̀, Ọlọ́run ṣe akitiyan lórí àwọn ènìyàn gan ju wípé ká kàn wá waste potential tó bá fi sínú wa lọ. Ó ṣe akitiyan lórí àwọn ènìyàn ju wípé ká kàn wá jẹ́ arúgbó ọmọ lọ. Pé gbogbo potential, gbogbo ẹ̀bùn tó fi sínú wa yẹn láti fi gbé ga, láti fi yìn, láti fi gbé orúkọ rẹ̀ lékè, láti fi jèrè ọkàn, láì wá lu àwọn ẹ̀bùn yẹn fún Ọlọ́run láti fi ṣe tó sọ pé ká fi ṣe. A jẹ́ wípé àti jẹ́ arúgbó ọmọ nìyẹn. Ìjẹ́ ìwọ ò mọ jẹ́ arúgbó ọmọ lónìí? Ìjẹ́ ìwọ náà ò mọ gbé ìgbésẹ̀ àti jẹ́ arúgbó ọmọ? Ìjẹ́ ò tiẹ̀ tí mọ jẹ́ arúgbó ọmọ lọ?
fún ẹlòmíràn tó mọ ẹ̀bùn tí Ọlọ́run fi fún dájúdájú wípé in tí Ọlọ́run fi fún mi nì ó dẹ̀ yẹ kí n lò fún Olúwa láti fi jèrè ọkàn wa, láti fi sọ tẹ́lẹ̀, láti fi ṣèyìn rere, láti fi gbani níyànjú. Ẹ̀bùn ìfihàn oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́lọ́run fi fún àwọn ènìyàn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló pa ẹ̀bùn yẹn mọ́ra lóde òní tí a lo ẹ̀bùn yẹn fún Ọlọ́run ẹlẹ́dàá ẹni tó fi fún wa. Bíbélì tiẹ̀ sọ ó ní iná la fi máa dán iṣẹ́ oníkálùkù wò ní ọjọ́ ìkẹyìn, iná la fi dán iṣẹ́ wa wò lọ́jọ́ ìdájọ́. Nǹkan tọ́lọ́run wá gbélé wọ lọ́wọ́, ẹ̀bùn tọ́lọ́run fi fún ọ pé kó o lò fún ògo rẹ̀, báwo ni wọ́n ti ń lò fún? Báwo lo ṣe ń ṣe? Ṣé òun ń lò bó ti tọ́, ṣé òun ń lò bó ti yẹ? Ṣé kìí ṣe pé tó bá dọjọ́ ìkẹyìn tán bá ní o wá jíṣẹ́, kó wá jíyìn bó o ṣe lo ẹ̀bùn rẹ fún Ọlọ́run, ṣé ṣe pé ó kàn máa tẹ́wọ́ ni? Ṣé ṣe pé ò ní rákáǹtì ṣe? Ṣé ṣe pé wọn náà ó jarungun ọmọ? Ó ní ẹni tá a fún ní tálẹ́ǹtì kìíní, tí tá a fún ní tálẹ́ǹtì kan, tá a fún ní méjì, tá a fún ní mẹ́ta, tó lo tálẹ́ǹtì ẹ̀ tó tún ní sí i. Ẹni tá a wá fún lẹ́yọkan tó wò pé ṣe máa fún òun lẹ́yọkan, tó lọ rí tiẹ̀ mọ́lẹ̀, ṣé kò jèrè rírì mọ́lẹ̀ tó rí mọ́lẹ̀ nígbà tí ẹni tó fún wọn lẹ́bùn dé tó béèrè bó ní kálukú ṣe ṣe tiẹ̀? Ẹ jọ̀wọ́ ará nínú Kristi, potential tí Ọlọ́run fi sínú wa, ẹ̀bùn tí Ọlọ́run fi sínú wa láti lò fún, ẹ jẹ́ ká lò fún Ọlọ́run pẹ̀lú gbogbo ipá àti agbára wa. Ó fún oníkálùkù bí ipá àti agbára rẹ̀ ti mọ ní. In tó bá fún ọ ni kó o lò, má rànjú mọ́ tẹlòmíì. Bóyá ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ lò fún ọ, ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ yẹn ni kó o ṣiṣẹ́ lé lórí. Kódà o ò lè ṣiṣẹ́ lórí ẹ̀bùn ẹyọ kan ṣoṣo títí Jésù ó fi dé, o ò lè ṣiṣẹ́ lé lórí tán. Bó jẹ́ orin kíkọ ni, o ò lè kọ orin yẹn tán tí Kristi ó fi dé. Bó jẹ́ ká máa gbani níyànjú, ká máa bára ẹni sọ̀rọ̀ Ọlọ́run, evangelism lò fún ọ, o ò lè jíyìn rere yẹn tán tí Jésù á fi dé. Gbogbo ẹ̀bùn ló ní extension, ló lọ far gan, tó jẹ́ wípé o ò lè parí ẹ̀. O ò tí ì ṣàwárí ẹ̀bùn rẹ, o ò tí ì parí ẹ̀bùn rẹ. Ẹ̀bùn ẹni ẹlẹ́ni bóyá èdè lẹ́ni yẹn máa ń sọ, ìwọ náà wá fẹ́ mọ̀ ṣèdè lóríṣiríṣi pé bí lágbájá ṣe ń ṣèdè yẹn ó dẹ̀ fine gan, irú èdè lágbájá yẹn mo fẹ́ máa sọ, ó ní láti kọ́ mi lédè rẹ̀, ìwọ náà fẹ́ máa sọ. O ò ṣàwárí ẹ̀bùn tá a fi sínú tiẹ̀, bóyá kì í ṣe èdè sísọ la fún wọn, bóyá kó o gbani níyànjú la fún wọn, bóyá ẹ̀bùn agbára la fún wọn, bóyá ẹ̀bùn ìgbàgbọ́ la fún wọn, bóyá ẹ̀bùn àlá la fún wọn, bóyá ẹ̀bùn àtúmọ̀ la fún wọn, ìwọ ò ṣàwárí ẹ̀. Ṣùgbọ́n tẹni tó rí wípé ẹni yẹn ṣe máa ń fàájà yẹn, tó bá fàájà àwọn èèyàn ṣubú léra wọn lọ rẹpẹtẹ, ìyẹn ni wọ́n ranjú mọ́. O fẹ́ kọ́rú èdè kan, imagine nínú Kristi náà à ń kọ́ èdè. O fẹ́ kọ́ èdè elédè ló ranjú mọ́. O ṣàwárí potential tọ́lọ́run fi sínú rẹ láti lò fún ògo rẹ̀. Ó ní gbogbo ẹ̀bùn pátápátá tí Ọlọ́run fi sínú wa láti fi jèrè ọkàn fún ni. Kì í ṣe wípé láti fi ṣe yànga, èmi lọ́lọ́run ṣe tó báyìí, èmi mo lélẹ̀, èmi tí ń bá so eléyìí. No, Ọlọ́run ò fẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ ká lo ẹ̀bùn wa bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ kó o lo ẹ̀bùn rẹ láti fi impress ènìyàn. Ọlọ́run ò fẹ́ kó o lo ẹ̀bùn rẹ láti fi kẹ́gàn ẹni tí o rí wípé kò rí ẹ̀bùn kankan lò. Ọlọ́run ò fẹ́ ká lo ẹ̀bùn wa bẹ́ẹ̀, nítorí pé a fi iná dán iṣẹ́ olúkúlùkù wò tó bá di ọjọ́ ìkẹyìn. Tá a bá wá fi iná dán iṣẹ́ tirẹ̀ wò, ibo ni iṣẹ́ rẹ fẹ́ já sí? Ibo lẹ̀bùn yẹn fẹ́ já sí? Báwo lo ṣe ń lo ẹ̀bùn yẹn? Ṣé ò ń lò lọ́nà tó tọ́? Ṣé ò ń lò lọ́nà tó yẹ? Ṣé ò ń lò bí Kristi ṣe fi lélẹ̀ láti lò? Ṣé ò ń lò pẹ̀lú ẹ̀kọ́ Ọlọ́run? Torí gbogbo ẹ̀bùn kọ̀ọ̀kan ló ní ẹ̀kọ́ tiẹ̀, ṣùgbọ́n má jẹ́ ká ṣe, Bíbélì sọ pé ẹ má ṣe, ó ní ti ẹ̀bùn ẹ̀mí ara, ẹ má ṣe jẹ́ òpè. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ òdì kí wọ́n fi kọ́ yín. Kò sí nǹkan tó wá nínú gbogbo ayé tó jẹ́ wípé ó wá nínú Bíbélì tí ò rí. Bíbélì pé gan, very complete. Kò sí nǹkan tó wá tó ní rí nínú Bible. Instead tó onírúurú ènìyàn á fi máa kọ́ ẹ lóríṣiríṣi ẹ̀kọ́ àbáàdì nípa ẹ̀bùn rẹ. Ṣàwárí Ọlọ́run kó fẹsẹ̀ rẹ múlẹ̀ nínú ẹ̀bùn yẹn. Ṣàwárí Ọlọ́run kó kọ́ ẹ̀kọ́ Bíbélì nípa rẹ̀. Kó kọ́ ẹ̀kọ́ Bíbélì nípa rẹ̀, because oríṣiríṣi mentor ló wà. Kó èèyàn má lọ bọ́ sọ́wọ́ mentor tó lágbára. So ẹ̀kọ́ Ọlọ́run ni ẹ̀kọ́ tó dára jù. That is the best. Ẹ̀kọ́ Ọlọ́run ni. So ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìwé Corinthian, tá bá wo Corinthian 1 Corinthians 12 verse 1 yẹn, a máa gbọ́ nǹkan tí òun náà sọ. Ó ní 1 Corinthians 12 verse 1, ó ní ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara, èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè bí mo ṣe sọ síwájú. Òun ò fẹ́ ká jẹ́ òpè, ká má bàa mọ́ gbá wa nígbàkúgbà,
ká má bá wa tì wá ní tìkùtì, ká má bá mọ̀ ṣe wá ní ṣekúṣe. A ní láti ní ẹ̀kọ́ Ọlọ́run, nítorí wípé tó o bá ní ẹ̀kọ́ Ọlọ́run, èṣù Sátánì á introduce ẹ̀kọ́ tiẹ̀ fún ẹ tí ò bá dẹ̀ bá ẹ̀kọ́ kankan lọ́wọ́ ẹ. Ẹni tó bá bá ẹ̀kọ́ lọ́wọ́ ẹ tí ò dúró dáadáa gan, a máa gbẹ̀kọ́ ọwọ́ ẹni sọnù. Ó ní wípé ní ti ẹ̀bùn ẹ̀mí a kò gbọdọ̀ jẹ́ òpè kí wọ́n má bá a mọ̀ tàn wá jẹ, ká má bá a mọ̀ yàn wá jẹ nínú ayé. A gbọdọ̀ ṣàwárí Kristi. Ìwọ tó bá fẹ́ lo ẹ̀bùn rẹ properly, kò sí ẹ̀bùn kan lábẹ́ oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún gbogbo wa tí ò involve wípé o kọ́kọ́ gbọdọ̀ ṣe àwárí Kristi náà. Bó jẹ́ orin kíkọ ni, o gbọdọ̀ ṣe àwárí Kristi nínú ẹ̀bùn rẹ. Òun ni first key láti rí ẹ̀bùn yẹn lò bó ti tọ́ bó ti yẹ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ó ní ìdí tí a gbọdọ̀ fi ṣe àwárí ẹ̀bùn wa, àwọn ìdí pàtàkì tí a gbọdọ̀ fi ṣe àwárí ẹ̀bùn wa gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí onígbàgbọ́, àti generally káàkiri tá a gbọdọ̀ fi ṣàwárí ẹ̀bùn tí Ọlọ́run fi fún wa. Number 1, a gbọdọ̀ jẹ́ òpè rárá. A kò gbọdọ̀ jẹ́ òpè, nítorí wípé tí o bá ṣàwárí ẹ̀bùn rẹ, o lè jẹ́ òpè. Torí wípé wọ́n á máa ní àwa ṣe lè, wá ṣe lè, wá ṣe lè, wá ṣe lè. Ìgbà tí wọ́n gun ò discover nǹkan tá a fi sínú ẹ̀, oríṣiríṣi náà máa introduce sí ẹ. Èyí tó jọ́nà, èyí tí ò jọ́nà ẹ̀, wọ́n á máa gbá ẹ lóríṣiríṣi, wọ́n á máa tàn ẹ́ lóríṣiríṣi. Eléyìí ló fit ẹ, eléyìí ló fit ẹ, eléyìí ló fit ẹ, and which is not. Tí ò ń ṣe wípé nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe ni. Ká má bá a jẹ́ òpè. Ká má bá a jẹ́ òpè, a gbọdọ̀ ṣe àwárí ẹ̀bùn wa. Number 2, kí a lè mú ìlérí ìwàláàyè wa ṣẹ. Kí a lè mú ìlérí ìwàláàyè wa ṣẹ. Ká lè mú ìlérí ìwàláàyè wa ṣẹ. Òun ni ẹlẹ́ẹ̀kejì. Nítorí pé oníkálùkù ni Ọlọ́run dá with one or two purpose. With one or two purpose Ọlọ́run fi dá wa. So ìwọ ló gbọdọ̀ ṣàwárí purpose tí Ọlọ́run fi dá ẹ lórí ilẹ̀ alààyè. Ó dẹ̀ gbọdọ̀ ṣiṣẹ́ tọ purpose yẹn kí o bá lè mú ìlérí ìwàláàyè rẹ ṣẹ. Ní number 2. Number 3 ni kí a lè jẹ́ ohun èlò sí ọlá. Yes, ká lè jẹ́ ohun èlò sí ọlá, ká lè jẹ́ ohun èlò tí ó ní ọlá nínú Ọlọ́run. Ó wà lára àwọn ìdí tí a gbọdọ̀ fi ṣàwárí ẹ̀bùn wa. A ò ní àkókò rẹpẹtẹ. Number 4, kí a lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ lórí ayé wa. Ká lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Number 5, kí a lè gba àwọn ènìyàn kúrò lọ́dọ̀ Sátánì, èyí tó ṣe pàtàkì jù. Nítorí pé gbogbo ẹ̀bùn kọ̀ọ̀kan ó wà láti fi jèrè ọkàn. Gbogbo ẹ̀bùn kọ̀ọ̀kan ló wà láti fi gba àwọn ènìyàn kúrò nínú ìparun. Bó jẹ́ orin kíkọ náà ni, orin ẹlòmíì á kọ, tẹ́lòmíì á gbọ́, tá dẹ̀ wò pé wow, mo mà like orin yìí o. Orin yìí sọ àwọn ọ̀rọ̀ tó deep. Orin yẹn á dẹ̀ jókòó síbì kan ní ọkàn àyà ẹni yẹn, á dẹ̀ mọ dàrú ní gbogbo ìgbà. Débi wípé ó lè tàtàrà orin yẹn mí sí orin yẹn kó yí ọkàn ẹni yẹn padà. Iṣẹ́ ìránṣẹ́ tá a fi fún ẹni yẹn nìyẹn. Ẹlòmíì iṣẹ́ ìránṣẹ́ ti ẹni kó fi orin kó fi yí ọkàn ènìyàn padà. So ìwọ tó bá dẹ̀ máa forin yí ọkàn ènìyàn padà, ìwọ náà ṣe kí ni? O gbọdọ̀ dúró dáadáa. Ìwọ náà gbọdọ̀ wà Kristi, o gbọdọ̀ ṣàwárí Kristi. Ìwọ náà gbọdọ̀ jẹ́ ẹni tó dúró tí gbàgbọ́ rẹ̀ pé tó bá máa ṣe kí ni? Tó bá máa jèrè ọkàn ènìyàn kúrò ní ọ̀dọ̀ Sátánì. Oríṣiríṣi ọ̀nà la lè fi ẹ̀bùn wa fi jèrè ọkàn ènìyàn. Ó lè jẹ́ nípa ọba ṣe ń bára wa sọ̀rọ̀ yìí náà ni. Ọ̀rọ̀ yẹn lẹlòmíì á gbọ́, tá dẹ̀ jókòó, tọ̀rọ̀ yẹn á dẹ̀ máa sọ lókàn àyà rẹ̀ kúlúkúlúkúlú, tá máa kọ sí, tá máa kọ sí, tá máa kọ sí. Kò ní lè resist ẹ̀ jù kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn lọ. Látara bẹ̀, ó dẹ̀ máa ṣe kí ni? Ó dẹ̀ máa change, á dẹ̀ yí padà, á dẹ̀ ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ṣé wá rí ẹ̀bùn ẹ̀mí? Ó pín sí ọ̀nà mẹ́ta. Onírúurú ni ó wà. Ó wá pín sí ọ̀nà mẹ́ta. Ẹ̀bùn alákọ̀ọ́kọ́ ni ẹ̀bùn ìmísí. Ẹ̀bùn ìmísí. Lábẹ́ ẹ̀bùn ìmísí, òun láti rí ìsọtẹ́lẹ̀. Òun láti rí ìsọtẹ́lẹ̀. Ẹ̀bùn tá a fi fún ẹlòmíì nìyẹn. Prophecy, kó máa prophesy sínú ayé ènìyàn. Ẹ̀bùn tí a fi fún nìyẹn, ìsọtẹ́lẹ̀. Tó bá dẹ̀ ti sọ ní rere bẹ́ẹ̀, á dẹ̀ rí bẹ́ẹ̀. Lábẹ́ ẹ̀bùn ìmísí láti rí. Nínú abẹ́ ẹ̀bùn ìmísí yẹn náà láti rí onírúurú èdè. Láti ní onírúurú èdè. Nínú abẹ́ ẹ̀bùn ìmísí láti rí ìtumọ̀ èdè. Bẹ́ẹ̀ ni. Number 2 ni ẹ̀bùn agbára. Ẹ̀bùn agbára. Nínú abẹ́ ẹ̀bùn agbára láti rí ìgbàgbọ́. Bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìjẹ́rìí ohun tá a kò tíì rí, ìdánilójú ohun tá à ń retí. Nínú ẹ̀bùn agbára ni. Nítorí wípé agbára ni ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni, a fún ẹlòmíràn ní agbára láti gbàgbọ́ wípé bí mo ṣe sọ pé nǹkan yìí á ṣe rí fún mi ní rere, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bó dẹ̀ ṣe fi ìgbàgbọ́ gbé yẹn, kò rọrùn fún yàn láti ṣe ìjẹ́rìí ohun tí ò tí ì ṣẹlẹ̀ sí yàn, ìdánilójú nǹkan téèyàn ń retí. Fún ẹni tó bá lè ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run fún ní agbára láti ṣe bẹ́ẹ̀ ni. So ẹ̀bùn kan nìyẹn jẹ́ lọ́tọ̀.
tó máa fẹnu ara rẹ̀ sọ nǹkan ní rere tó dẹ̀ sọ pé bí kìíní ṣe máa rí náà ni bí mo ṣe sọ pé ó máa rí yẹn ló ṣe máa rí o. Ẹ máa wò, a fún ní ẹ̀bùn agbára lábẹ́ ẹ̀ níṣẹ́ ìyanu ní ìgbàgbọ́ wà. Inú ìgbàgbọ́ yẹn ló ti fi sọ̀rọ̀ rere sí ayé ara rẹ̀ tó dẹ̀ fi wá sí ìmúṣẹ. Ṣé wá rírú àwọn ènìyàn báyìí wọn gbọdọ̀ máa sọ negative things nítorí pé a ti fún wọn ní ẹ̀bùn ìgbàgbọ́. Tán bá ṣe gbàgbọ́ pé nǹkan ó ṣe rí, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe máa ń fún wọn ní agbára láti lè ṣe bẹ́ẹ̀. Nínú abẹ́ ẹ̀bùn agbára láti rí ìmọ̀láradá, deliverance, ìgbọ́wọ́lé ẹni, deliverance, inú ẹ̀bùn agbára ni. Bẹ́ẹ̀ ni, inú ẹ̀bùn agbára ni. Nínú abẹ́ ẹ̀bùn agbára láti rí iṣẹ́ ìyanu, inú abẹ́ ẹ̀bùn agbára ni iṣẹ́ ìyanu wà. Number 3, ẹ̀bùn ìfihàn. Nínú abẹ́ ẹ̀bùn ìfihàn láti rí ẹ̀bùn ìfihàn yẹn ni àwọn eléyìnbó ń pè ní revelation, ìfihàn. Ibẹ̀ láti rí ọ̀rọ̀ ọgbọ́n, ibẹ̀ ni a ti rí ọ̀rọ̀ ìmọ̀, ibẹ̀ láti rí ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Tẹ́lòmíì bá jókòó báyìí tó ń wo ẹni tó ń give message lọ́ọ̀kan báyìí, tó bá sọ fún yín wípé ẹni tó ń give message yìí ò fege ni. Tẹ́ ẹ bá máa fẹ̀mí ṣèwádìí ẹ̀mí yẹn. Bíbélì sọ pé ká fẹ̀mí wádìí ẹ̀mí ká lè mọ èyí tí ń ṣe Ọlọ́run, tí ń ṣe ti Ọlọ́run níbẹ̀. Tẹ́ ẹ bá máa fi ẹ̀mí wádìí ẹ̀mí ẹni yẹn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ẹ máa rí wípé òfegè ló ń sọ. So a fún ẹlòmíràn ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀. Gẹ́lẹ́ tó bá ti rí ẹni tó ń sọ̀rọ̀ báyìí, tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló fi ń sọ, tó bá dẹ̀ jẹ́ pé tí ìdàkejì náà ni, a fún un ní agbára láti lè ṣe ìyàtọ̀ láàrin wọn, láti lè differentiate láàrin wọn pé ẹ̀bùn ẹ̀mí Ọlọ́run lélẹ̀, ẹ̀mí Sátánì lélẹ̀ yìí. So a fún ẹlòmíràn ní ẹ̀bùn bẹ́ẹ̀, ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀. So a ò ní lè parí topic yìí tán ní báyìí nítorí pé topic tó gùn tó dẹ̀ deep gan ni. So èyí tó túmọ̀ sí pé ó máa ní part 2. Nínú part 2 yẹn la máa sọ bá ṣe lè ṣàwárí ẹ̀bùn wa àti àwọn ẹ̀bùn tó tún ṣẹ́kù àti Bible verse tí ó gbé lẹ́yìn. A máa sọ̀rọ̀ lórí ẹ̀ àti bó ṣe yẹ ká lo ẹ̀bùn wa. So Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ẹ ṣé fún ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ẹ bá wa sọ lónìí. Ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run ẹ ṣé nítorí pé ẹ ti kọ sí wa lónìí. Ọlọ́run ẹ ṣé nítorí pé ọ̀rọ̀ yìí á tún ọkàn àwọn ènìyàn ṣe. Ọlọ́run ẹ ṣé nítorí pé ọ̀rọ̀ yìí á tún ọkàn tèmi náà ṣe. Ọlọ́run ẹ ṣé nítorí pé ọ̀rọ̀ yìí ò ní dá wa lẹ́bi lọ́jọ́ ìkẹyìn. Ògo ni forúkọ yín, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi.